Bọ́gbọ́n tó fẹ́ lò yẹn ọgbọ́n ìfìyàjẹ ẹni ní lójú ti tèmi náà. Ìwọ ẹ lè dá o ṣùgbọ́n ẹ wo bí tọ́lọ̀ ti dúró dè. Ṣé independent kámọ̀ ní hospital kan tí gbogbo wa lè boast pé kó tó máa meet the world standard tó jẹ́ pé people from different countries kan lè wá pé ẹja lọ gbà tọ́jú Nàìjíríà. Tara bí amọ̀ ló ṣe ṣùgbọ́n tó wẹ́ pẹ́rù ẹ̀ ń bẹ lọ́dọ̀ wa kò ní ká máa jẹ́ pé àmọ̀ wa lọ́ta kẹ́hìn náà tẹ́ bá wà ń pò ká máa mójútó lé. Nísìnyí ẹ mú ọmọ ọlọ́mọ without his intention àbí intention parent yẹn láti pẹ́ fẹ́ lọ yọ kidney ẹ dẹ̀ mú ọmọ yẹn bí ọmọ nobody ẹ̀tàn lọ ọbẹ̀ yẹn so gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ìdájọ́ Ọlọ́run ni. Tó bá sọ fún ọmọ yẹn àbí wọ́n sọ fún dókítà pé àwọn kan wà tó ń gbé irú dókítà tán ló bá wọn ṣe pàdé àpòpọ̀ àbí whatever níbẹ̀ tó bá sọ fún àwọn kan wà ń lọ yìí pé kí ní méjèèjì gan òwúlò fún wọn gan wọn ń gbáyé àgbà àbí ṣe bá ṣà ń gbọ́. Nílé lóko káàkiri àgbáyé ni mo tún ti ń kí wa pé àtúkù àmójúbà wa ò lórí ètò wa ètò yín tí a pè ní ètò ojúwòye níkànnì Prism 24 TV ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wa níkànnì yìí pé àwa ò kí ń èèrà débi pé á ti èèrà tí ò lọ́mọ́nú mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí Olúwaṣeun ní orúkọ tí èmi ń jẹ́ o Adéoyè lórúkọ bàbá tó bí èmi lọ mo tún kí wa wípé a tún kú àmójúbà ètò ojúwòye ǹjẹ́ kí ni tá a tún fẹ́ gbéyẹ̀wò kí ni tá a tún fẹ́ fi ojúwòye wa wò lórí ètò ojúwòye fún tòní ẹ̀yin là ń gbéyàwó bọ̀ wá bà ẹ má garùn òràn ẹ máa bá a ká lọ ń padà bọ̀. jẹ́ máa kí wa káàbọ̀ padà ojúwòye fún tòní kí ni tá a fẹ́ gbéyẹ̀wò kí ni tá a fẹ́ sọ kí ni tá a fẹ́ wo ojúwòye àwọn èèyàn lé lórí ètò ojúwòye fún tòní o gbogbo náà la mọ̀ sínétọ̀ Ekwermadu tí wọ́n ṣe igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè yìí gbà kan tí a sì lè sọ pé wọ́n sì wà ní ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún lọ́wọ́lọ́wọ́ ohun tí sínétọ̀ yìí àti ìyàwó àti dókítà wọn tí wọ́n ń fojú winá ní ilẹ̀ Gẹ̀ẹ́sì látàrí bí ilé ẹjọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì kan bí wọ́n ṣe dá ẹ̀wọ̀n fún wọn níkọ̀ọ̀kan èjèèjì látàrí ẹ̀sùn kan tí a lè pè ní organ trafficking òun náà la fẹ́ tanná wò lórí ètò ojúwòye fún tòní ǹjẹ́ kí lójú ìwòye ti yín gangan lórí ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ yìí gan ṣé ká sọ pé bóyá ìtara bíamọ́ náà ni wọ́n ṣe ju tí ó yẹ kán ṣe lọ ẹni tí wọ́n sì gbìyànjú àti gbé lọ janto sí ilẹ̀ òkèèrè náà láì ṣe pé bóyá wọ́n sọ fún òun náà pé ní tí wọ́n fẹ́ lọ ṣe fún ọmọ yìí rè ní ilẹ̀ òkèèrè kí ni ojúwòye yín lórí gbogbo gbogbo náà ni á láǹfààní àti tanná sí lórí ètò ojúwòye fún tòní o ṣé tí ẹ wà ń bẹ̀ tí ẹ ń gbọ́ wa. Ibi tí ọ̀rọ̀ igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan rí sẹ́nẹ́tọ̀ Ekwermadu já sí báyìí jẹ́ ohun tí ó ya gbogbo ọmọ orílẹ̀-èdè yìí àti àwùjọ àgbáyé lẹ́nu látàrí bí ilé ẹjọ́ kan tí ó ń rí sí ẹ̀sùn ìwà ọ̀daràn nílẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom Central Criminal Court Old Bailey ṣe sọ òun ìyàwó àti dókítà rẹ̀ sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú yíyọ ẹ̀yà ara ènìyàn lọ́nà tí kò bá òfin mu tí wọ́n fi kàn wọ́n tí ọ̀rọ̀ náà sì ti ń jà rìnrìn nílẹ̀ láti ìgbà díẹ̀ sẹ́yìn. Ọjọ́ Ẹtì ọjọ́ 5 oṣù 5 ọdún 2023 tá a wà yìí ni wọ́n dá ẹjọ́ náà ní orílẹ̀-èdè United Kingdom. Ilé ẹjọ́ tí ó ń rí sí ẹ̀sùn ọ̀daràn Central Criminal Court ni wọ́n gbé ìjìyà náà kalẹ̀ fún wọn lórí bí wọ́n ṣe gbé ọ̀dọ́mọdékùnrin kan tí ń ṣe ẹni ọdún 21 tí ó jẹ́ òǹtajà nírònà kan ní agbègbè kan ní ìlú Èkó lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì pẹ̀lú ìgbìyànjú láti lo ọ̀kan nínú àwọn kíndìnrín ọmọ náà fi rọ́pò ti ọmọbìnrin wọn Sonia tí òun wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́jọ́ tó ti pẹ́ látàrí àìsàn tó ní ṣe pẹ̀lú kíndìnrín. Ọ̀rọ̀ ọ̀dọ́mọdékùnrin ẹni ọdún 21 yìí àti ọ̀nà tí wọ́n gbà gbé láti orílẹ̀-èdè yìí lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì pẹ̀lú bí ọ̀dọ́mọdékùnrin náà ṣe sọ wípé wọn kò fún òun lára wípé wọ́n fẹ́ lo kíndìnrín òun gan ni ọ̀rọ̀ yìí gan ló wá fa wuyewuye o tí ọ̀rọ̀ náà fi di ọ̀rọ̀ ilé ẹjọ́ ní ilẹ̀ Gẹ̀ẹ́sì. Onídàájọ́ ilé ẹjọ́ náà sọ wípé ṣe ni aṣòfin tẹ́lẹ̀ náà
ìyàwó àti dókítà wọn gbìmọ̀ pọ̀ láti gbé ọmọ ọdún 21 ọ̀hún lọ sí ìlú London láti lo kíndìnrín rẹ̀ lọ́nà tí kò bá òfin mu. Ó tún sọ síwájú sí wípé èyí jẹ́ ìwà ìmúnilẹ́rú nínú àbádòfin ti orílẹ̀-èdè United Kingdom ọdún 2015. Ìbátan ọmọ wọn Sonia tí ó ń ṣe àárẹ̀ ni wọ́n pe ọ̀dọ́mọdékùnrin yìí, ṣùgbọ́n àṣírí ọ̀rọ̀ náà tú o wípé kì í ṣe ìbátan wọn rárá bó tilẹ̀ wù kó mọ. Àṣírí ọ̀hún tú nílé ìwòsàn Royal Free Hospital tó wà ní London tí wọ́n sì tọrọ ìdáríjì lórí irọ́ tí wọ́n pa yìí. Oṣù kẹfà ọdún tó kọjá ọdún 2022 ní ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì mú aṣòfin tẹ́lẹ̀ rí náà Ekweremadu, ìyàwó ẹ̀ Beatrice Ekweremadu àti dókítà wọn Obinna Obeta lórí ẹ̀sùn ọ̀hún léyìí tí wọ́n kà kún ẹ̀sùn ọ̀daràn lórílẹ̀‐èdè United Kingdom. Láì wá ná ní gbogbo ìdírẹ́bẹ̀ àwọn ìkànkan láwùjọ bíi olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ṣe ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè yìí, Àbíkẹ́ Dábírí tí ṣe alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè yìí tó wà nílẹ̀ òkèrè Nigeria in Diaspora Commission wípé kí wọ́n ṣíjú àánú wo aṣòfin tẹ́lẹ̀ náà àti ìdílé rẹ̀ lórí ìdájọ́ tí wọn yóò gbé kalẹ̀. Ọ̀rọ̀ náà pàpà bẹ́yìn yọ o. Ilé-ẹjọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì pàpà fi ìjìyà ẹ̀ṣẹ̀ náà jẹ wọ́n pẹ̀lú bí wọ́n ṣe fi Ekweremadu sí ẹ̀wọ̀n ọdún 9 àti oṣù 8. Wọ́n fi ìyàwó ẹ̀ Beatrice Ekweremadu sí ẹ̀wọ̀n ọdún 4 torí ipa díẹ̀ tí ó kó nínú ọ̀rọ̀ náà, tí wọ́n sì dá ẹ̀wọ̀n ọdún 10 gbáko fún dókítà wọn Obinna Obeta pẹ̀lú bí wọ́n tún ṣe gba ìwé àṣẹ àti ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ yìí fa wuyewuye o tí oníkálukú sì ń fi ojú ìwòye wọn wo ọ̀rọ̀ náà lórí ìgbésẹ̀ tí ẹbí Ekweremadu gbé láti gba ẹ̀mí ọmọ wọn tó ń ṣàárẹ̀ kíndìnrín là àti ìdájọ́ ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ náà. Ǹjẹ́ ó yẹ ká tún sọ wípé irú èèyàn tó jẹ́ èèkàn láwùjọ báyìí yẹ kó tún lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí ni? Ṣé ọ̀nà tí wọ́n gbé gbà ló jẹ́ ọ̀nà àìtọ́ ni bí? Kí ni yóò wá jẹ́ ìrètí ọmọ wọn tó wà pẹ̀lú bí wọ́n ti ṣe rán àwọn òbí ẹ̀ lẹ́wọ̀n lórí ìgbìyànjú àti gba ẹ̀mí ẹ̀ là? Ǹjẹ́ kí lójú ìwòye ti yín o lórí ètò ojú ìwòye fún tòní níkànnì Prism 24 TV? Ẹ máa bá wa ká lọ. Ní báyìí ǹjẹ́ kí tiẹ̀ ní jẹ́ organ trafficking, gbígbìyànjú àti sọ pé wọ́n fẹ́ yọ ẹ̀yà ara èèyàn gangan. Ẹ jẹ́ àti ẹ̀ kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera lórí ntí organ trafficking yìí tí ó jẹ́ gan. Ẹ máa bá wa ká lọ, à ń padà bọ̀. Organ trafficking jẹ́ ẹ̀ka tá a máa pè ní Yorùbá wípé ẹ̀yà ara tí ẹnìkan nílò bóyá tẹ́lòmíì ò nídìí ẹ̀ mọ́ tàbí tó jẹ́ pé ẹni tó nídìí ẹ̀ ó ní méjì tó dá pé tá ẹnìkan fẹ́ lo ẹyọ kan lára ẹ̀ fún àìlera títà rẹ̀. tó kàn tí organ trafficking tó túmọ̀ sí ní Yorùbá nìyẹn ní ṣókí. Okay, sir. Then who is qualified to donate? Àwọn wo ló qualify àti donate fún yín, sir? Medically anybody ló lè donate tó bá jẹ́ pé wọ́n ti ṣe àwọn àyẹ̀wò fún ẹni yẹn tí àlàáfíà rẹ̀ tó bá gbé. Fàpẹẹrẹ kíndìnrín ní méjì lẹ́ni kọ̀ọ̀kan wá ní lára, so tó bá ti ṣàyẹ̀wò fún tí méjèèjì ń ṣiṣẹ́ bó ṣe yẹ kán ṣiṣẹ́ tó fún capacity ṣe pé bóyá iṣẹ́ kan mẹ́hẹ̀ẹ́, so kò sí nǹkan tó ní kó má fi kan lẹ̀ fún ẹni tó bá nílò ẹ̀. Ó dàbí ẹ̀jẹ̀ náà ni, ẹni tó fẹ́ fún yàn lẹ́jẹ̀ a ní láti kọ́kọ́ yí ara ẹ̀ wò ṣẹ́jẹ̀ tó wà lára ẹ̀ ṣó gbé wọn. Ekweremadu tí Ekweremadu ṣe under the law wọ́n pè ní organ trafficking náà ń pè. Tí ẹ̀ bá ti ṣe ní ọ̀nà àìtọ́ orúkọ àjẹ́ organ trafficking. Tí ẹ̀ bá ṣe lọ́nà tó tọ́ tó gbé ọgbà two way wọ́n pè ní organ transfer ni bẹ́ẹ̀ tí ó bá ti ṣe lọ́nà àìtọ́ organ trafficking. So ọ̀nà wo ni òfin tọ́? Number 1, èèyàn gbọ́dọ̀ fúnyàn lówó kí wọ́n tó fúnyàn ní ọ̀gá rẹ̀. Ọ̀gá ara ẹ̀yà ara èèyàn kò gbọ́dọ̀ fi fún ẹnì kejì kó wá jẹ́ pé wàá gba owó mẹ́. Tó bá ti gba owó ìtumọ̀ ni pé ó ta nìyẹn. Wọ́n lè gbọ́dọ̀ ta ẹ̀yà ara èèyàn bí wọ́n sì lè ta èèyàn lódìdí bẹ́ẹ̀ wọn ò lè ta ẹ̀yà ara èèyàn. Ṣé mo clear? So níwà ọmọ tó fẹ́ lò yẹn under the law ní England 21 years nìyẹn ti wọ adult, ní Nàìjíríà 18 years nìyẹn ti wọ adult. Tí èèyàn ti lè decide, tí èèyàn ti lè ronú, tí èèyàn ti lè gbé ìgbésẹ̀ tó wù láì ṣẹ̀ṣẹ̀ fi tó àwọn òbí ẹ̀ létí. So ọmọ yẹn àwọn tó jẹ́ ó jẹ́ illegality ló ṣe ni wípé number 1 ó
ó sọ wípé ọmọ yẹn ẹbí òun ni cousin ọmọ òun ni ìtumọ̀ ọmọ ẹ̀gbọ́n òun àbí ọmọ àbúrò òun ni ìwádìí fi hàn pé wọn ò di ẹjọ́ tán ẹ̀kejì ni wípé ó ní àwọn ti sọ fún ọmọ yẹn táwọn á lọ sí àwọn fẹ́ ṣe lọ́hùn ìwádìí fi hàn pé ọmọ mọ̀ á pé dáná sí lọ́hùn yẹn tọ́mọ mọ̀ kọ́ lọ sí lọ́hùn fún òun wípé wọ́n fẹ́ lọ fún òun níṣẹ́ ní wọ́n fẹ́ bá òun wáṣẹ́ ní England àti wípé òun mọ bọ́ọ̀lù gbá òun ẹ̀rọ lòun ní football academy lọ́hùn nítorí yẹn tó rò nìyẹn yẹn ẹ̀kẹta bẹ̀ ni wípé ibi tí wọ́n ti fẹ́ yọ ọ́gà yẹn wọ́n tún purọ́ fún un náà lọ́hùn pé táwọn fẹ́ ṣe ni so àwọn òkòtó rọ́tọ́ wá tó dé kalẹ̀ yẹn wá ó tú lọ́hùn nígbà tí ọmọ fúnra rẹ̀ padà fetí gbọ́ tọmọ wa sá lọ wọ́n ní ọmọ rẹ̀ rìn ìrìn bíi àbí eré bíi 20 kilometers síbi tó wà 20 kilometers ní ìsìnkú ó ń sá lọ bí tó náà bá tiẹ̀ ní kí òun dé pé wọ́n fẹ́ yọ kíndìnrín tòun so ọlọ́run á ní kó jẹ́ pé ìlú tí wọ́n ti ń mú òfin dúró ni tàbí ìdìbò grant wọ́n mọ̀ sọ́wọ́n ní pé ní gbogbo àgbáyé Nàìjíríà ló fi tó pọ̀ jù sí kejì India ló fi hàn pọ̀ jù Nàìjíríà ló ní òfin tó tẹ̀lé India nítorí pé ní India wọ́n ń fi ìwà ọ̀daràn wọ́n fi ń ṣe pure water mú ní India ni ló jẹ́ káwọn fi ní òfin tó pọ̀ jù tó wa lọ wọ́n sì population 1 billion ilẹ̀ tí wọ́n sì ní ó jẹ́ ilẹ̀ tó kéré jọjọ fún èèyàn 1 billion tí ó máa rìn ìbéèrè máa pọ̀ jù lórí ibìkan náà wọ́n kọlura wọn níbi táwọn ti sáà ní ti tàbí ní ìsìnkú èèyàn bíi 20 ọmọ sùn bẹ́ẹ̀ tẹ̀ mẹ́rin ẹ̀ kọlura yín so bẹ́ẹ̀ ní India sí ni lẹ́yìn tí India yẹn ọ̀la ní òfin tó tún tẹ̀lé òfin wà Nàìjíríà o ṣùgbọ́n a kì í jẹ́ kó fi ṣiṣẹ́ níbí ìsìnkú tó bá jẹ́ pé èèyàn tó jẹ́ olówó ọlọ́rọ̀ gbajúmọ̀ àbí àwọn tó wà nípò agbára ni so láwọn yẹn ó wà nípò agbára òsínpò agbára o wọ́n fìyà jẹ mo gbọ́ pé iná ìníròyìn ẹgbọ́n náà wípé wọ́n ní immediate past president America ìyẹn Donald Trump so wọ́n fine ẹ̀ ní $5 million torí attempt láti rape ọmọ kan káyí Nàìjíríà ni àti pẹ́sidẹ́ntì àtijọ́ tó sẹ̀kó mẹ́ owó gbẹ̀sẹ̀ ní ìṣẹ́ntì ọgbọ̀n kankan ní wọ́n burú mẹ́ ni pé àwọn tó wà níjọba Nàìjíríà yìí wọ́n tún wá lọ ń kọ lẹ́tà wọ́n tún lọ ń dìrẹ́ bẹ́ẹ̀ kó tó di pọ́n dájọ́ which is very corruption of their highest order ni tí ò yẹ kó yẹ ó ti lójú ju olè lọ kí ẹ̀rọ wọn bẹ̀rẹ̀ fún ọ̀daràn pé kí wọ́n mọ̀ fi ìyà tó tọ́ tó yẹ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n tún wá dájọ́ tán tí wọ́n ti fún níyà tó tọ́ tó yẹ wọ́n tún wá tún dìrẹ̀ bẹ́ẹ̀ again now wípé kí King Charles III tó ń ṣe di ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì kó fojú àánú ó fi wò ó fojú àánú rẹ̀ ó fi wo ọ̀daràn pọ́nbélé tí ìlú yìí ní ọ̀daràn títí máa ń jẹ títí máa wà nínú ìjọba tí ó sì mọ gbélé ayé lọ ìlú yìí nìkan mọ orí bẹ́ẹ̀ láwọn ìlú tó kù so in a nutshell nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó bà orúkọ Nàìjíríà gan náà jẹ́ wípé torí ẹ máa ní èèyàn jalè ní olórí ẹ wò dáadáa ó ti máa ń jalè láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láti classroom tó ti lọ ló ti ń jí ìwò tó yẹ kí wọ́n ti mú gbà yẹn wọn mú ó fi wá di lórí léra lórí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ekweremadu sórí ẹ tó wà ní senate fún 16 years tó wá dé wípé kò wá lè rí ọmọ ẹbí tiẹ̀ ọmọ ara tiẹ̀ ibi Sonia gan kọ́ ló bí ọmọ tiẹ̀ gan kọ́ jẹun gángan fúnra rẹ̀ ńkọ́ ìyá ọmọ náà ńkọ́ tí wọ́n lè lo kídìní tiwọn tó wá gbé kídìní ọmọ ọlọ́mọ tí ó ń ta ọjà ní ojú títì lẹ́kọ̀ọ́ ni wọ́n á fi wá mú lọ síbẹ̀ gbogbo ara gbogbo ìdùnnú tayọ̀tayọ̀ nínú ìdùnnú fi wẹ́kọ̀mù judgement wọ́n sì ní wọn lórí yẹn ó dáa púpọ̀ jù ó dáa gidi gan as pa ọmọ gángan fúnra rẹ̀ ọmọ náà jẹ́ ọmọ tó gbọ́n mọ́tà ń pa àti Nàìjíríà o wáyé Nàìjíríà o àwọn aláṣẹ Nàìjíríà rẹ̀ o wọ́n lè pa òun
so kọ́ ló má yẹ kẹ́ńtà pa sí Nàìjíríà bóyá jọ́nà ti gbàgbé àná ní kókó máa gbé ibẹ̀ yẹn so torí wá débì kò sí tọ́wọ́ ó dé àwọn òtó kò sí tí wọ́n lè ṣe fún so inú mi dùn fún ìdájọ́ tó ń ṣe fún ẹ̀ inú mi dùn púpọ̀ jù mo lè rọ ìjọba Nàìjíríà náà kẹ́jẹ́ kí òfin máa múlẹ̀ bí anybody tó bá ti kọlu òfin kẹ́jẹ́ kí òfin ṣe ìjìyà tó tọ́ ètò yẹ fún ní ó jẹ́ kí Nàìjíríà dá ní ó jẹ́ kó dùn gbé ní ó jẹ́ kí àwa ọmọ Nàìjíríà rò pé kò sófin torí ohun táwọn ọmọ Nàìjíríà wọn kọ ni pé òfin wo kò sófin kankan nínú ẹ̀rọ kan ṣùgbọ́n o ní Nàìjíríà sọ wá bàjẹ́ tó yìí èyí tó fi bá mi lóhùn kó fún wa. èrò àwọn èèyàn ló ṣọ̀tọ̀tọ̀ lórí ètò ojú ìwòye fún tòní lórí ní tá a gbéyàwó tí ṣe ọ̀rọ̀ sínétọ̀ Ike Ekweremadu lórí ní tí bàbá ń fojú winá ní ilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́wọ́lọ́wọ́ àwọn aráàlú sọ̀rọ̀ lórí akùdé àwọn tí wọ́n bá wà ní ẹ̀ka ṣe ètò ìjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe máa ń kùnà lórí ojúṣe wọn wọ́n ní káàtì ẹ̀ ni wọ́n ti kọ́ ilé ìwòsàn kan tó jẹ́ pé wọn ò ní nílò àti sọ pé wọ́n ń lọ sílẹ̀ Gẹ̀ẹ́sì láti lọ ṣe iṣẹ́ abẹ yìí ṣé irú eléyìí ṣé yóò ṣẹlẹ̀ sí wọn nílẹ̀ Gẹ̀ẹ́sì ni nígbà tí àwọn míì tún sọ wípé ìtara bíámọ́ ni ó ṣe Ekweremadu tí ó fi wúrúwà báyìí tó fi dárú aṣọ bẹ́ẹ̀ ṣòro ẹ láǹfààní àti gbọ́ èrò àwọn èèyàn lóríṣiríṣi o lórí ètò ojú ìwòye fún tòní níkànnì Prism 24 TV ẹ máa bá wa ká lọ ẹ̀yin là ń gbéyàwó bọ̀ wá bá ẹ má garùn òràn. ojú tèmi máa fi wò mi ò ní kí n máa fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ fine abiyamọ ni gbogbo wa Ọlọ́run dákun kó má jẹ́ kí iná ọmọ kó jó gbogbo wa ó mọ bí ó ṣe rí lára ló ṣe gbérù gbèsè tí ó gbé ṣùgbọ́n a ò ní bú lápá kan ṣùgbọ́n a ó bú lápá tó pọ̀ jù láwọn àyè mi because ní àyè tàwa àjàjà ní irú àsìkò yìí tí èèyàn bá fẹ́ràn nǹkan èèyàn lóore ọ̀fẹ́ láti béèrè fún pàápàá jùlọ àìsàn tó ń ṣe ọmọ ẹ̀ ní àgọ́ ara bóyá wọ́n fẹ́ change kidney or whatever tó ń fẹ́ transplant àwọn kan wà tó yẹ pé tẹ́ ẹ bá sọ fún wọn wọ́n lórí ọ̀fẹ́ kódà láàrin olólùfẹ́ síra wọn mò ń fẹ́ òun fẹ́ mi tí n bá mọ ìlera ẹ bó ṣe kátó tó àbí bó ṣe gbé wọn tó wọ́n lórí ọ̀fẹ́ àti yọ̀ǹda fún ẹ láì gba kọ́bọ̀ àbí láì gba sísì lọ́wọ́ ẹ nítorí pé ọmọ yìí wá jẹ́ bóyá ọmọ ọ̀dọ̀ àbí bóyá ó jẹ́ lédè wa àbí lédè míì ìyẹn ni pé ká ẹ lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí bóyá wọn sọ fún gangan because tí wọ́n bá sọ fún yín àbí ká sọ pé ọgbọ́n àti mudé lu òyìnbó ìyẹn ò ní túmọ̀ kò yẹ yín lójú ti tèmi tí wọ́n bá sọ fún ọmọ yẹn àbí bóyá wọ́n sọ fún dókítà pé àwọn kan wà tó ń gbé irú dókítà tán ló bá wọn ṣe pàdé àpòpọ̀ àbí whatever níbẹ̀ tí wọ́n bá sọ fún àwọn kan wà ń lọ yìí pé kí ní méjèèjì gan òwúlò fún wọn gan wọ́n ń gbáyé àgbà àbí ṣe bá ṣà ń gbọ́ ó ṣe wọ́n ní ó ṣe kò jọ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ àwọn kan wọ́n náà lọ Malaysia tà á bó bá ṣe tà á ṣe ayé bó bá ṣe wẹ̀ tí wọ́n bá sọ fáwọn èèyàn wọn ara àwọn èèyàn ṣe bọ́ ọgbọ́n tó fẹ́ lò yẹn ọgbọ́n ìfìyàjẹ ẹni ní lójú ti tèmi náà ìwọ ẹ lè dá o ṣùgbọ́n ẹ wo ibi tọ́lọ́ ti dúró dé wọ́n ti ń ròyìn ẹ̀ káàkiri nílé ìgbìmọ̀ aṣòfin ìwọ ẹ̀ dá ó ṣe dáadáa àwọn òbẹ́ bọ́lẹ́ rẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó máa wo ìdí ẹ̀ tí ìdí ẹ̀ mọ́ tó bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mi ò sọ pé bóyá ìjìyà tán fi jẹ́ ó dá o mi ò dẹ̀ sọ pé kò dá bọ̀ mo mọ̀ pé mọ̀kànmọ̀kàn lóye kàn ní àṣírí ti ẹ̀ tú ni àìmọye àwọn olówó ọlọ́lá wa tó jẹ́ pé mélòó nǹkan tó ń ṣe lábẹ́lé téèyàn mọ̀ sí ṣùgbọ́n Ọlọ́run ọba abáwa ṣíjú àánú wò kò ní jẹ́ kó kú síbẹ̀ àwọ̀ ọlá pé ìyá ọmọ ló jẹ débẹ̀ ṣùgbọ́n ní òye ti tèmi ọ̀nà tó gbé gbà yẹn kò dáa rárá ìtẹ́ ẹ̀tọ́ ọmọ lójú ni wọ́n pè é. láwùjọ àgbáyé lórí bí gbogbo àwọn aṣòfin yòókù pàápàá jùlọ àti àwọn ọlọ́lá jùlọ àti àwọn aṣojú orílẹ̀-èdè wa kọ̀ọ̀kan tí wọ́n láwọn ń solúsì tí wọ́n bá bẹ̀bẹ̀ lórí pé ìgbésẹ̀ tó gbé wọn ní kán má fìyà jẹ o wọ́n ní kí wọ́n dín ọwọ́ ìyà yẹn kù díẹ̀ ṣùgbọ́n lójú tèmi láwùjọ àgbáyé ó dàbí kán sọ pé bí ọlọ́lá jù wọ́ lọ wa ìyẹn president wa kó wa lóhùn bá wa bẹ̀bẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ wọ́n á rí pé nǹkan tá a fi ń ṣàǹkó lọ́dọ̀ wa nìyẹn pé bóyá nítorí pé òun jẹ́yàn kàǹkà ni wọ́n ṣe ń bá bẹ̀bẹ̀ èmi ò bá rọ̀ wọ́n káàtì ẹ̀ sọ pé wọ́n ní rí ìjìyà yìí ti wáyé tán tí wọ́n wá ń lọ lẹ́yìn ìgbà yẹn ni ìbá tí sàn kó jẹ́ pé nígbà tí wọ́n sọ pé wọ́n mú ni wọ́n sọ pé èèyàn dáadáa mà ní o a ò kò lẹ́bọ lẹ́rù rí o
kí orílẹ̀-èdè UK kí wọ́n má fìyà jẹ o àbí kí wọ́n dín ìyà rẹ̀ kù. Èmi ò rò pé nǹkan tó tẹ̀wọ̀n tó lójú tèmi ni lójú ti tèmi mi ìsojú ẹ̀yin tẹ̀ ń wò mí o mi ò ní kẹ́ ẹ má bú mi mi ò dẹ̀ lè ní kẹ́ ẹ bú mi ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi kò dáa kí àwọn tó tún jẹ́ àwọn ọlọ́lá jùlọ àwọn àwòkọ́ṣe wa lọ́jọ́lá kán máa bá a bẹ̀bẹ̀ lórí nǹkan tí ò dẹ́ ẹ rí i pé UK wọn ò ń wo pé bóyá ipò tó wà àbí àyè tó wà ẹ̀yin ẹ wo lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń sẹ́yìn tó ti ṣe odidi ààrẹ rí ṣéèyàn lè pe ààrẹ wa ní Nàìjíríà bíi pé kó wá pé ó wí báyìí gan. Ọwọ́ Ọlọ́run ni nígbà tí Ọlọ́run ló ń gbèjà mẹ̀kúnnù ọ̀nà kan tọ́lọ́ a máa gbègbà tọ́lọ́ lè gbà láti gbèjà wa nìyẹn kí ló dé tó jẹ́ pé ní Nàìjíríà since independent ká mọ̀ ní hospital kan tí gbogbo wa lè boast pé kó tó máa meet the world standard tó jẹ́ pé people from different countries kan lè wá pé ẹja lọ gbà tọ́jú Nàìjíríà ṣé arrive fún since independent in 1960 up till now UCH nìyẹn kò sí kókó mọ́kà hospital kan máa lè wà ń bẹ́ yẹn tó jẹ́ pé gbogbo wa máa lù tí everybody a lè wá sí bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe sí UCH irú Àbújá yẹn ó yẹ kó hospital gidi kan wà ń bẹ́ tó jẹ́ pé kò sí instrument kan wá débẹ̀ láyé tí ó sì tó jẹ́ pé the best brain ló máa wà ń bẹ́ nǹkan ṣẹlẹ̀ ń bí ẹ ti gbéra pa ìlú òyìnbó lẹ̀ ń lọ yẹn káwa àwa mẹ̀kúnnù àwa kò ní kò lẹ́bí kò lára àwa ní káwa máa forí ku nísìnyí ẹ mú ọmọ ọlọ́mọ without his intention àbí intention parent yẹn láti pẹ́ fẹ́ lọ yọ kidney yẹn ẹ dẹ̀ mú ọmọ yẹn bí ọmọ nobody ẹ̀tàn lọ ọbẹ̀ yẹn so gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ìdájọ́ Ọlọ́run yẹn ìyẹn máa pe àkíyèsí àwọn tó kù sí pé ó yẹ kí àwa gan fúnra wa number one ká ní hospital kan tó máa meet the world standard then nípa ìwà ìbàjẹ́ gan is from the top bóyá constitution wa ló sì gbà láyé o can you imagine a situation whereby somebody who stole billions of naira with his pen and managed to wriggle out of the net of law ẹni tó wá jí ẹran ládùúgbò ẹ gbé sẹ́wọ̀n 10 years so òfin Nàìjíríà is like bíi pé masses supreme masses ló wà fún kò sí fún yín but tófin ò bá wà fún yín bí at international level where equality before the law tó ti ń rìn ìdájọ́ ẹ̀ náà rí yẹn ṣe pé tó bá jẹ́ Nàìjíríà ní kéèsì yẹn ti ṣẹlẹ̀ ṣe rí i pé Ekweremadu àjẹ wọn tí ẹ̀ ní sọ̀rọ̀ lé wọn máa bẹ́ẹ̀rì yẹn ibẹ̀ yẹn lẹ ti máa mọ̀ pé ọwọ́ Ọlọ́run fúnra rẹ̀ ó wà nínú kan tó ṣẹlẹ̀ sí láti di àríkọ́gbọ́n fáwọn tó jù. ìṣòro tara bí amọ ló ṣe ṣùgbọ́n tó lè pẹ́rù ẹ̀ ń bẹ lọ́dọ̀ wa kò ní ká máa jẹ́ pé a máa wà lọ́ta kẹ́ẹ̀ náà tẹ́ bá wà ń pò ká máa mójútó lé gbogbo nǹkan orí ẹ̀ máa ń wáyé sẹ́dà ìdájọ́ máa ń sọ pé pa nírù tọ́jú bẹ́ẹ̀ ló léde kò ń jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa lọ kí ló dé táwọn tí wọ́n bá jó lófin wa náà máa mójútó lé pé tara bí amọ bá tiẹ̀ sáárì tiwa náà tí wọ́n tọ́jú ẹ̀ lé gbogbo àkálẹ̀ máa ń lo òkèta láti máa wá ìtọ́jú sí tó bá ṣẹlẹ̀ ìmọ̀ tẹ́mi kan máa gba gbogbo wọn ni pé irú rẹ̀ náà kájé kí wọ́n máa wà ní tiwa náà kámi náà máa wá ṣe tó bá dá ń bẹ̀ irú ẹ̀ bá wáyé tá a bá ní tiwa ń lé ní àmọ́ bá ṣe ṣe. kò jẹ́ bó ti jẹ́ o kò jẹ́ bó ti lóun jẹ́ lórí ètò ojú ìwòye fún tòní ẹ̀yin náà ti mọ̀ wá mọ̀ ṣe wà níkànnì Prism 24 TV pé ìlanilọ́yẹ ìkọ́nilọ́gbọ́n àti àwọn ohun tí ẹ̀ lérò la máa ń gbìyànjú àti gbéyẹ̀wò ní ìkànnì Prism 24 TV o torí bẹ́ẹ̀ náà ni ẹ ṣe gbọ́dọ̀ wà pẹ̀lú wa níkànnì Prism 24 TV bẹ́ẹ̀ dórí Twitter ẹ láǹfààní àti wò PRISM 24 TV ni bẹ́ẹ̀ dórí Facebook ẹ láǹfààní àti wò bẹ́ẹ̀ lọ sórí YouTube náà kedere náà lẹ́mọ̀ wò wá o níkànnì Prism 24 TV ẹ ṣe tí ẹ wà ń bẹ̀ tí ẹ ń gbẹ́ wá tẹ́ bá ti wá gbádùn tèmi ìpàdé wa tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ojúwòye Ṣeun Adéyè lórúkọ tèmi ń jẹ́